Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn, àdúpẹ́ agbẹ́yìnga fún àánú àti ojúrere náà láti àrígbà o. A tún ti rí ọjọ́ ajé mìíràn nínú oṣù kejì. A gbàdúrà wípé ajé ọrọ̀ ìtẹ̀síwájú ìgbéga yóò wá sí ojú ọ̀nà wa ní ọ̀sẹ̀ yìí, àti wípé gbogbo ibi tí ó jẹ́ pálapàla ní ọ̀sẹ̀ yìí ni ẹ̀yin Olúwa yóò sọ di títọ́. Gbogbo ibi tí ó jẹ́ aṣálẹ̀ ni ẹ̀yin Olúwa yóò sọ di ilẹ̀ ọlọ́ràá fún wa. Ààbò yín yóò sì dájú lórí wa. Ọ̀rọ̀ tá ò gbọ́ lé ní a ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ajé ọjọ́ 5 oṣù kejì. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ pé má ṣe dúró de ìgbà tí yóò pẹ́ jù. Má ṣe dúró de ìgbà tí yóò pẹ́ jù. A mú àkọ́sórí wa nínú ìwé Bíbélì kíkà wa nínú ìwé Lúùkù orí kejìdínlógún ẹsẹ̀ kejìdínlógún títí dé ìkarùndínlọ́gbọ̀n. Bíbélì ọdún kan Númérì orí 5 ẹsẹ̀ 6. Orin ìkejì oore ọ̀fẹ́ bó ti dùn tó. Àkọ́sórí kíyèsí mo dúró ní ẹnu ilẹ̀kùn mo sì ń kànkùn. Bí ẹnikẹ́ni bá gbọ́ ohùn mi tí ó sì ṣí ilẹ̀kùn, èmi yóò wọlé tọ̀ ọ́ wá, èmi yóò sì bá a jẹun àti òun pẹ̀lú mi. Bíbélì kíkà Lúùkù orí kejìdínlógún ẹsẹ̀ kejìdínlógún títí dé ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Ìjòyè kan sì béèrè lọ́wọ́ rẹ̀ ní ó wí pé olùkọ́ni rere, kí ni èmi yóò ṣe tí èmi yóò fi jogún ìyè àìnípẹ̀kun? Jésù wí fún un pé èéṣe tí ìwọ fi ń pè mí ní ẹni rere? Ẹni rere kan kò sí o bí kò ṣe ẹnìkan, èyí ni ní ọ̀run. Ìwọ mọ òfin wọn nì: má ṣe ṣe panṣágà, má ṣe pànìyàn, má ṣe jalè, má ṣe jẹ́rìí èké, bọ̀wọ̀ fún bàbá òun ìyá rẹ. Òun wí pé gbogbo nǹkan wọ̀nyí ni èmi ti pamọ́ láti ìgbà èwe mi wá o. Nígbà náà ni Jésù tí ó gbọ́ èyí, ó wí fún un pé ohun kan ni ó kù ọ́ kù. Síbẹ̀ lọ ìta ohun gbogbo tí o ní kí o sì pín fún àwọn tálákà, ìwọ yóò sì ní ìṣúra ní ọ̀run. Kí o sì máa tọ̀ mí lẹ́yìn. Nígbà tí ó gbọ́ èyí, inú rẹ̀ bàjẹ́ gidigidi nítorí tí ó ní ọrọ̀ púpọ̀. Nígbà tí Jésù rí pé inú rẹ̀ bàjẹ́ gidigidi, ó ní yóò ti ṣòro tó fún àwọn tí ó ní ọrọ̀ láti wọ ìjọba Ọlọ́run, nítorí ó rọrùn fún ìbákasí láti gba ojú abẹ́rẹ́ wọlé ju fún ọlọ́rọ̀ láti wọ ìjọba Ọlọ́run lọ. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èdè. Ọ̀pọ̀ ọdún sẹ́yìn ní apá ìwọ̀ oòrùn Nàìjíríà, ọkùnrin kan wà tí ó jẹ́ ọlọ́rọ̀ nípa ọ̀nà búburú, ṣùgbọ́n Ọlọ́run ń fi àánú hàn fún un nípa fífi oníhìnrere ránṣẹ́ sí i láti sọ ìhìnrere fún un. Oníhìnrere náà sọ fún un pé Jésù ti san owó gbogbo ẹ̀ṣẹ̀ rẹ o, bó tilẹ̀ jẹ́ pé ẹ̀ṣẹ̀ rẹ burú tó. Ṣùgbọ́n ọkùnrin náà kọ ẹ̀bùn ìgbàlà náà o. Ó sọ fún oníhìnrere pé ẹ ṣeun, mo ti gbọ́ ohun gbogbo tí ẹ sọ fún mi. Àwọn ọmọ mi lè tẹ̀lé Jésù, ṣùgbọ́n fún èmi o, ó ti pẹ́ jù. Oníhìnrere dáhùn pé níwọ̀n ìgbà tí ìwọ bá sì ń mí, kò tí ì pẹ́ jù fún ọ. Ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀ o láti yí ọkàn rẹ̀ padà. Ó sọ pé òun ti lọ púpọ̀ nínú ìgbésí ayé rẹ̀ pẹ̀lú èṣù, ó sì fẹ́ parí rẹ̀ pẹ̀lú èṣù. Láìpẹ́ lẹ́yìn náà ó kú o. Ó sì pẹ́ jù lóòótọ́ fún láti ronúpìwàdà. Ọlọ́run pèsè àánú fún un, ṣùgbọ́n ó kọ̀ ọ́. Bí ìwọ kò bá tí ì fi ayé rẹ fún Jésù, Ọlọ́run ń pèsè àánú fún ọ lónìí o. Jọ̀wọ́ má ṣe kọ àánú náà sílẹ̀. Nínú Bíbélì kíkà wa tòní, ọ̀dọ́mọkùnrin ọlọ́rọ̀ kan wá bá Jésù nítorí pé ó mọ̀ pé ohun kan ṣòfò nínú ayé òun yàtọ̀ sí pé ó jẹ́ ọlọ́rọ̀, ó ní ọlá, ó ní ipò gíga, ó sì ní owó púpọ̀, ṣùgbọ́n kò tí ì ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ìgbésí ayé rẹ̀. Ó fẹ́ ìyè àìnípẹ̀kun àti ayé àìnípẹ̀kun. Nítorí náà ó wá sí ọ̀dọ̀ Jésù pẹ̀lú ìbéèrè tó rọrùn ṣùgbọ́n tó jinlẹ̀ gan ni: kí ni mo lè ṣe o láti jogún ìyè àìnípẹ̀kun? Ìwé Lúùkù orí. Nígbà tí Jésù sọ fún un pé kò tó láti máa pa àṣẹ Ọlọ́run mọ́ nìkan, ṣùgbọ́n pé ó ní láti dá òrìṣà inú ayé rẹ̀ kí ó dà á sílẹ̀ nípa títa ohun gbogbo tó ní kí ó tẹ̀lé òun. Ọkùnrin náà padà sí ilé rẹ̀ pẹ̀lú ìbìnújẹ́. A pèsè àánú ọ̀run fún un, ṣùgbọ́n ó kọ̀ láti gbà á nítorí pé owó rẹ̀ ṣe pàtàkì ju ìyè àìnípẹ̀kun lọ fún un.
ọ̀tún ní àánú Ọlọ́run lójoojúmọ́. Ẹkún Jeremáyà orí ìkẹta ẹsẹ̀ ìkejìléníogún títí dé ìkẹtàléníogún. Ṣùgbọ́n Ọlọ́run kì í fi ipá mú ẹnikẹ́ni láti gbà ó. Ìpinnu tí gbogbo ènìyàn gbọ́dọ̀ ṣe ni láti fúnra wọn láti gbà á. Ó ṣeni láàánú pé àwọn ènìyàn kan máa ń sọ pé èmi yóò ronúpìwàdà nígbà tó bá yá. Èyí jẹ́ àfojúsùn tó léwu púpọ̀ nítorí kò sí ẹnikẹ́ni tí ó mọ ọjọ́ gangan tí Jésù yóò padà dé o. Ìwé Lúùkù orí kejìlá ẹsẹ̀ ogójì àti gẹ́gẹ́ bí a ti rí nínú ìwé Lúùkù orí kejìlá ẹsẹ̀ ogún, Ọlọ́run lè béèrè fún ẹ̀mí ènìyàn ní àsìkò yòówù tí ó bá wu Ọlọ́run. Olùfẹ́, bí ìwọ bá sì ń gbé nínú ẹ̀ṣẹ̀, mo pè ọ́ lónìí pé kí o má ṣe pe Ọlọ́run nígbà tí a lè sì rí i. Mo pè ọ́ wípé kí o gba Ọlọ́run nígbà tí a lè rí i. Má ṣe dúró títí di ìgbà tí yóò pẹ́ jù fún ọ o. Ìwé Àìsáyà orí ìkarùndínlọ́gọ́ta ẹsẹ̀ ìkẹfà. Bó tilẹ̀ jẹ́ pé ìtàn àtijọ́ rẹ burú tó, ó sọ fún ọ lónìí pé òun yóò fọ gbogbo rẹ̀ kúrò, yóò mú ọ di funfun bí yìnyín. Ìwé Àìsáyà orí ìkíní ẹsẹ̀ ìkejìdínlógún. Ǹjẹ́ jẹ́ kí Jésù kí ó wọ inú ọkàn rẹ lónìí o. Ìfihàn orí ìkẹta ẹsẹ̀ ogún. Kí ó tó pẹ́ jù. Kókó àdúrà: Bàbá, ẹ jọ̀wọ́ ẹ gbà mí, ẹ gbé mi wọ̀ ní àkókò tuntun ti ìlera rere, àlàáfíà àti òmìnira pípé, kí a lè máa sìn yín láì ní ìdènà. Ẹ gbé mi wọ̀ pẹ̀lú àlàáfíà, ìlera àti òmìnira pípé, kí a lè máa sìn yín láì ní ìdènà. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Olúwa yọ̀ǹda àlàáfíà, ìlera pípé o, láti máa sìn ọ́ ní àìní ìdènà. Ìlera, àlàáfíà, ojúrere, ayọ̀, ọrọ̀, ìbùkún tí a nílò láti sìn yín, ẹ yọ̀ǹda rẹ̀ fún wa. Ọlọ́run yóò sì ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ ṣé tí ẹ̀ ń bá mi tẹ́tí sí Ọ̀run Ṣíṣí Yorùbá. Ẹ máa like, kẹ́ máa share, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní Ọ̀run Ṣíṣí Yorùbá. Ọlọ́run Olódùmarè yóò tẹ́tí sí igbe àti ẹ̀bẹ̀ yín. Ó dàbọ̀.